Ẹ kálẹ́ ẹ̀yin èèyàn mi. Ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí ẹ kálẹ́ níbẹ̀ yẹn ní gbogbo ibi tẹ́ bá ti ń gbẹ́ wa jákèjádò àgbáyé. A kú gbìyànjú àní ṣàṣetì ọ̀rọ̀ wa ò ní sán lọ́rùn. Ẹ dákun ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi tẹ notification bell. Tí n bá gbé fídíò mi jáde ẹ lè tètè rí. Ẹ máa bá mi comment, èrò ọkàn yín ẹ bá mi fi sí comment. Ayé yín kalẹ̀ o. Lórí ààfin Ilé-Ifẹ̀ náà la ṣì wà. Ọ̀rọ̀ ìfẹ́ olórí Naomi àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Àwọn olórí ò fẹ́ gbà rárá, àwọn olórí láàfin ò fẹ́ gbà lẹ́rọ̀. Wọ́n ní àfi láàfin tu nǹkan tó bá fẹ́ gbà làwọn máa fún. Àmọ́ kò sí nǹkan tí wọ́n lè ṣe because wọ́n lè embarrass Naomi mọ́. Kò sí mímì tí wọ́n fẹ́ mí tí wọ́n ti mí tí ò bá olórí Naomi lára mu mọ́. Kò sọ́nà tó fẹ́ gbégbà tí ò bá olórí Naomi lára mu mọ́. Gbogbo ìjà tí wọ́n ń jà tán ṣe wọ́n ti jẹ́ kán mọ̀ pé kò sọ́nà fún wọn mọ́. Kò sábùjá mi lọ́nà ọ̀run òun náà ṣe ń jà bùtàbùtà. Torí wọ́n ti jẹ́ kán mọ̀ pé kíní ritual tí wọ́n fẹ́ ṣe àṣekágbá tí wọ́n fi máa gbé olórí Naomi padà sí ipò rẹ̀ tó wà tẹ́lẹ̀ rí. Wọ́n ní tán bá ti lè parí ritual yẹn pé ara ò ní dẹ àwọn olórí mọ́ láàfin. Pé kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà. Pé ara ò rọrùn, ara ò radìyẹ lọ̀rọ̀ wọn máa jẹ́. Pé ìkọ̀ọ̀kan ní gbogbo wọn máa yọ. Eléyìí tó máa gbẹ̀yìnkùlé lọ, eléyìí tó máa gbáwájú ilé lọ. Pé gbogbo wọn máa lọ ní kọ̀ọ̀kan ni. So ìyẹn gan-an ló wá ń ká gbogbo àwọn olórí yẹn lára. Tán ṣe ń sá eré kiri. Bàbá ò bù lẹ́sẹ̀. Gbogbo nǹkan táwọn bá lè ṣe làwọn máa ṣe. Kíní ritual tán fẹ́ ṣe àṣekágbá ẹ̀ kó má ṣe ṣe. Wọ́n ṣe ń go spiritual ni wọ́n ń ṣe ní physically náà attack náà ń ṣe gbá náà ń ṣàwo. Inú mi dùn pé gbogbo bọ́n ṣe ń ṣe olórí Naomi náà ó ti rí nínú ẹ̀mí. Wọ́n ti jẹ́ kó mọ̀ pé àṣekágbá ìrúbọ tán fẹ́ ṣe yẹn kán tó lè rí ṣe ìjà ńlá máa ṣẹlẹ̀. Ilẹ̀ máa mì tìtìtìtìtì lójú ayé àti nínú ẹ̀mí. Kán gbáradì òun àti ọkọ ẹ̀. Pé wọ́n máa mì wọ́n gan gidi. Pé ṣùgbọ́n dídùn ni ọsàn so. So gbogbo eléyìí ò jẹ́ kí olórí Ṣínà-Ọ̀kànlá kó bínú rárá kó worry ara ẹ̀. Inú àdúrà náà ló ṣì wà. Nítorí pé àdúrà ni ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run yìn. Àdúrà lèèyàn fi ń ja ogun, lèèyàn fi ń ṣẹ́ ogun. Kò sí nǹkan tí ẹ̀dá lè dá ṣe láyé tí ò bá ń ṣe agbára Ọlọ́run. Àdúrà ni olórí wa máa fi ń ja ogun yìí o. Àdúrà àti àwẹ̀ òun ló fi ń ja ogun yìí. Kò sí bọ́n ṣe sáré tó. Ìyá nífá spiritual tí kábíyèsí ń lò torí kábíyèsí ò fi gbogbo ara gbẹ́kẹ̀lé àwọn onífá tó wà nínú ààfin mọ́. Kò fi ara torí ó ti mọ̀ pé gbogbo wọn ti pa ìdí àpò pọ̀ mọ́ àwọn olórí yẹn. So ìyá nífá òun ni ló fún ní oyè spiritual head wọn. Òun ló ń lò. Ó ti jẹ́ kí kábíyèsí mọ̀ pé kábíyèsí ó fọkàn balẹ̀.
Naomi ẹ fọkàn balẹ̀ pé báwọn ṣe máa ṣe kíní làwọn ni òun jìjàgùdù gbogbo nǹkan tán ní káwọn wá lòun náà ń wá lọ́wọ́ wọ́n dẹ̀ ti ń rí wọ́n ti rí ní kọ̀ọ̀kan ìjèjì ní gbogbo àwọn igbó irúnmọlẹ̀ tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá yìí ìyá Ifá ń yí gbogbo ẹ̀ kiri tó ń sa gbogbo kíní yẹn kó bá lè pè kó tó di pé ọjọ́ tí wọ́n fẹ́ ṣe kíní yẹn máa pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ olórí Naomi á padà sáàfin àwọn olórí Ifẹ̀ wọ́n kọ̀ ìyá rẹ̀ mọ́ ó máa padà ní tipá ní tìkúùkù onílé ó máa gbalé ẹ̀ dídán náà ni wọn rí nǹkan kan ṣe sí wọ́n kàn máa sáré kiri náà ni wọ́n máa forí sọ̀rọ̀ kiri ni nígbà tó bá yá kálukú á padà sọ́dọ̀ ọkọ ẹ̀ wọ́n á padà sọ́dọ̀ àwọn ọmọ wọn tí wọ́n jù sílẹ̀ tó fẹ́ kú torí kábíyèsí kì í dẹ̀ ṣe pé torí pé wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí torí pé wọ́n fẹ́ pín ogún kábíyèsí ni ọ̀rọ̀ kábíyèsí yẹn wò ní gbogbo wọn ti júbọ̀ òun náà ṣe ń sa oògùn burúkú tiri wọ́n gbàgbé pé ìdúró ti kábíyèsí pẹ̀lú olórí Naomi ó máa ń mú ọrọ̀ wá fún kábíyèsí ni ẹ rí i pé tí wọ́n bá ti jà báyìí tí kábíyèsí àti olórí Naomi ò bá ti jà tọ́rọ̀ àárín wọn bá ti gún kábíyèsí máa ń win ní kọ́ńtrátì ńlá kọ́ńtrátì ńlá ni kábíyèsí máa ń win ní tó ṣe pé ó wá jẹ́ kí owó kábíyèsí kó mọ̀ bùyàrí àmọ́ kò yé àwọn olórí yẹn rárá kò yé wọn Ọlọ́run á jẹ́ kó yé wọn nígbà tó bá yá Ọlọ́run á jẹ́ kó yé wọn àdúrà tá a máa gbà fún wọn ni pé k'Ọlọ́run kó mú ọjọ́ ró kí wọ́n lè ṣe àṣekágbá ríṣùà yẹn fún olórí tí ó fi máa padà sáàfin wọ́n ní tán bá ti lè parí ilé àṣekágbá yìí pé ó ti tán pé kábíyèsí lè máa jáde pẹ̀lú olórí Naomi pé olórí Naomi á padà sọ́dọ̀ ọkọ ẹ̀ pé tó bá ti lè padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ sáàfin pé gbogbo nǹkan máa lọ létòlétò pé gbogbo ààfin tó ń gbóná yẹn pé gbogbo ẹ̀ máa tutù wọ̀ pé eku á wá máa ké bí eku ẹyẹ máa ké bí ẹyẹ pé gbogbo nǹkan wa á máa lọ létòlétò wọ́n nítorí pé àìsí olórí Naomi inú ààfin òun ni gbogbo ẹ̀ ṣe ń dàrú dàpọ̀ wọ́n nítorí ó ní spirit tó wà ní ara ẹ̀mí tó wà lára olórí Naomi tó ṣe pé ó ń jẹ́ kí inú ààfin kó gún régé pé inú àwọn gbogbo òrìṣà ààfin yẹn máa ń dùn ni tí olórí bá ti gbé ẹsẹ̀ lé ilẹ̀ ààfin yẹn wọ́n ní tó bá ń bọ̀ báyìí tó bá fi ṣí géètì fún tó bá ti lè sọ̀kalẹ̀ ní mọ́tò wọ́n ní tó bá ti lè dá ẹsẹ̀ lé orí ilẹ̀ ààfin Ilé Ifẹ̀ yẹn báyìí wọ́n ní gbogbo ẹ̀ máa ṣe gbùrùrùrùrù wọ́n ní gbogbo àwọn òrìṣà yẹn máa mì tìtìtìtìtìtìtì wọ́n ní gbogbo everything máa dákẹ́ jẹ́ gbogbo àwọn ìjòyè yẹn náà dẹ̀ ti mọ kinní yẹn wọ́n ti mọ̀ lára wọ́n ní tí Naomi bá ti wọlé báyìí wọ́n ní gbogbo wọn máa ń mọ̀ lára seriously ni wọ́n ní gbogbo ẹ̀ máa dákẹ́ jẹ́ ni tí gbogbo ẹ̀ máa létò wọ́n ní tó bá ti lọ gbogbo àlá tó bẹ̀rẹ̀ so ìgbà tí wọ́n dẹ̀ ti mọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ kò yẹ kí gbogbo wọn máa wá ọ̀nà tí olórí Naomi fi máa padà kábíyèsí àwọn olórí yìí wọn nífẹ̀ẹ́ yín rárá o ìjàmbá náà wá fún yín ìjàmbá gidi náà wá fún yín torí tán bá nífẹ̀ẹ́ yín èrò bí Naomi ṣe máa padà sáàfin ni wọ́n máa wá sódà tó kan títí wọn náà lè balẹ̀ àwọn náà lè bomi sórí àdúró lára wọn wọ́n á lè jẹun sínú àdúró lára wọn wọ́n á lè wọṣọ ara wọn á balẹ̀ ṣùgbọ́n ẹni èṣù ní gbogbo wọn èṣù gbèlèké ni wọ́n o wọn ò fẹ́ re fún yín wọn ò fẹ́ lọ síwájú fún yín rárá tó bá fẹ́ lọ síwájú wọn ò ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe àdúrà ni pé k'Ọlọ́run kó kó sí wọn nínú kí Jésù kó gbèjà yín já o kọ́nà ó là fún yín o kí ìyàwó yín ó lè padà tì yín o kọ́kàn yín ó lè balẹ̀ o kéku ó lè bẹ̀rẹ̀ sí ní máa ké bí eku kẹ́yẹ kó bẹ̀rẹ̀ sí ní máa ké bí ẹyẹ
nínú ààfin Ilé Ifẹ̀ o. Ájú wa ṣe o. Ẹ dákun ẹ bá máa like, ẹ bá máa love, ẹ máa press notification bell o. Tí fídíò mi bá jáde, ẹ lè tètè rí o. Ẹ dákun ẹ bá mi comment gbogbo nǹkan tẹ́ bá rí sí gbogbo nǹkan tá a sọ yìí. Ẹ bá mi comment o. Orí nẹ́ẹ̀tì náà la ti ń wò ó. Orí íńtánẹ́ẹ̀tì náà la ti rí gbogbo ẹ̀ o. A yẹ wá kalẹ̀ o. Ọ̀rọ̀ wa ò ní sán lọ́rùn. Ẹ ṣé.